èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní tí ń ṣe ọjọ́ Monday December 8 ọdún 2025 kúta wà nínú èyí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin oníràwọ̀ iná tó kan ọyàn Aries tàbí láàrin March 21 sí April 20, ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́. Nǹkan máa lọ bó ṣe kó lọ fún yín. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ láti fi gbé àwọn ìgbésẹ̀. Gbogbo ìgbésẹ̀ kí ìgbésẹ̀ tẹ́ bá gbé gbogbo ẹ̀ máa rí bí ẹ ṣe ń fẹ́ o. Ẹ múra dáadáa lé ní kí ẹ dùn rí lójú. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́. White jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ẹ túbọ̀ tẹpá mọ́ ṣíṣe dáadáa nínú ilé, kẹ̀sì rí dájú pé ẹ gbájúmọ́ṣẹ́ dáadáa náà lónìí pẹ̀lú. Ẹ má ṣe jẹ́ kọ́ ọ̀rọ̀ iṣẹ́ ṣàkóbá fún tilé, kẹ̀sì má ṣe jẹ́ kí tilé ṣàkóbá fún iṣẹ́ o. Léèní ẹ má wulẹ̀ gbé iṣu ilé rárá, ẹ má gbé wálé rárá kó má bàa ṣàkóbá fún àlàáfíà àti ìrọ̀rùn ilé. Lọ́jọ́ tòní ẹ rí dájú pé rìnrìn òru, ẹ ṣe dáadáa sáwọn èèyàn. Táwọn èèyàn bá ṣẹ̀yìn má jẹ́ pẹ́ lórí ìkúnlẹ̀ ṣáájú kẹ́ tó forí jì wọ́n. White jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 12 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ẹ fọgbọ́n ṣe kẹfẹ̀lẹ̀ ṣe lọ́jọ́ tòní kẹ́kẹ́ sára. Ẹ jìnnà tí gbogbo nǹkan ti ń jẹ́ argument pátápátá látàrí bó ṣe kẹ́ rí àwọn nǹkan tó dàbí frustration táfẹ́ dàbí ìgbà pé nǹkan fẹ́ so yín bóyá níbi iṣẹ́ ni àbí láyìíká ilé. Gbogbo nǹkan tó jọ mọ́ argument ó lè fẹ́ wáyé láàrin èèyàn àti olólùfẹ́ yín. Ẹ rí dájú pé ẹ̀kọ́ bí ara ti, ẹ rí dájú pé ẹ jìnnà sí pátápátá, kẹ́sì rí dájú pé ẹ̀kan ra mẹ́nikẹ́ni. Bẹ́ẹ̀ sì ni kẹ́ fọgbọ́n àtòyé tọ́lọ́ fún yín kẹ́ fi mójútọ́jọ́ tòní. Léèní kò dára kẹ́ wọṣọ dúdú bíi mọ̀lá tókè délẹ̀, kò dára kẹ́ dá sọ̀rọ̀ tí wọ́n pè é sí àbẹ́ tí ó kàn yín. Ẹ ní ìrẹ̀lẹ̀ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn kẹ́ sì pa àwọn pílánì yín mọ́ láṣìírí. White jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 1 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ mi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22, rírì àrọ̀gbà yín ká dáadáa lọ́jọ́ tòní. Ire á wọlé fún yín lọ́nàkọnà, owó á wọlé dáadáa lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní nǹkan máa lọ bó ṣe yẹ kó lọ. Ẹ ṣòtítọ́ ẹ ṣòdodo láwùjọ àwọn ènìyàn. Ẹ gbájúmọ́ṣẹ́ dáadáa, kẹtẹpá mọ́ṣẹ́ lénìí, kẹ́ lè ráǹfààní àtòrè gbámú. Light green jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22, ẹ wà ní ìdùnnú tó rọ́jọ́ dùn lọ́jọ́ tòní jẹ́. Iṣẹ́ yín máa lọ bó ṣe yẹ kó lọ. Àwọn èèyàn máa appreciate yín dáadáa láàyè iṣẹ́ lọ́jọ́ tòní. Nǹkan kíkan tó bá dàbí ìṣòro kékeré tó bá jẹyọ láàyè iṣẹ́, ìrọ̀rùn báyìí lẹ́ẹ̀fi mójútó lẹ́ẹ̀fi yanjú rẹ̀. Ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì fi ìgboyà ṣohunkóhun lénìí pẹ̀lú. Pink jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23, ó ṣeé ṣe kí ròyìnròyìn àbí dàrúdàpọ̀ ọkàn kó wáyé fún yín lọ́jọ́ tòní. Ẹ ní láti rí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe, ẹ rí dájú pé ẹ fọgbọ́n ṣe lọ́jọ́ tòní tó ṣeé ṣe kí ẹ experience àwọn nǹkan tó dàbí frustration láyìíká yín, bóyá láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín ni tàbí láàrin ẹ̀yin àti mọ̀lẹ́bí. Ẹ rí dájú pé ẹ jìnnà sí gbogbo nǹkan tó jọ mọ́ argument kékeré tó bá bẹ̀rẹ̀ tẹ́ bá fẹ̀lẹ̀ ṣe ó ṣeé ṣe kó dín ńlá. Lọ́jọ́ tòní kẹ́ mọ̀ dájú pé gbogbo ìmá tó kásẹ̀ ńlẹ̀. Léèní kò dára kẹ́ wọṣọ dúdú tàbí wọṣọ pupa rárá. Ẹ má dá sọ̀rọ̀ tí wọ́n pè é sí àbẹ́ tí ó kàn yín. Ẹ ní ìrẹ̀lẹ̀ léèní kẹ́ má sọ̀rọ̀ àsọjù kí ẹ sì wá àkókò láti ṣe prayer pẹ̀lú. Light green jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 8 kọjá 30 ìṣẹ́jú ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra tàbí láàrin September 24 sí October 23, ọjọ́ tòní ẹ máa wà very social. Àwọn èèyàn máa fẹ́ wà láyìíká yín púpọ̀. Ó dára kẹ́ lọ àkókò àti ìgbọ́jọ́ tòní pẹ̀lú àwọn ọ̀rẹ́ àtàwọn olólùfẹ́ yín. Léèní tẹ́ bá ṣe dáadáa sáwọn èèyàn pàápàá láàyè iṣẹ́ yẹn á lọ bó ṣe yẹ kó lọ. Ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè róore gbámú. Ẹ free mind yín kẹ́ ṣe dáadáa sáwọn ènìyàn. Light blue jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 7 kọjá 30 ìṣẹ́jú ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22, ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ fún yín o. Ẹ máa nídìí pàtàkì láti dunnú láti yọ̀. Lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí iṣu kékeré wá jẹyọ lójijì o, ṣùgbọ́n gbogbo ẹ̀ pátá lẹ́ẹ̀ lè mójútó pẹ̀lú ọpọlọ pípé. Ẹ wà fókọ̀sì dáadáa láàyè iṣẹ́, kẹ́sì enjoy ara yín. Léèní kò dára kẹ́ sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí yàn. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn léèní kí ẹ gbà láfíà láàyè.
white jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ó ṣeé ṣe kí ojú ọ̀nà má fi bẹ́ẹ̀ dára fún travel lọ́jọ́ tòní o. Ẹ jìnnà sí pàm travel ọ̀nà jíjìn lọ́jọ́ tòní kó má bàa sí kùdìẹ̀kudiẹ àbídíwọ̀ dènà lọ́nà lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kẹrẹ àwọn kan tó jọmọ́ confrontation káwọn èèyàn kan fẹ́ confront yín kan fẹ́ kojú yín lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé jìnnà sẹ́yìn kojú ẹnikẹ́ni, ẹ má bẹ ẹnikẹ́ni jà bí fàfàǹfà, ẹ stay calm kẹ́ mọ́kàn balẹ̀ kẹ́ sì lọ́gbọ́n àtòyé tó lọ́n fún yín kẹ́ fi darí ọjọ́ tòní. Ẹ wá ní ìrẹ̀lẹ̀, ẹ pọ́n tèwe tàgbàlẹ́ kí ẹ gbà láfíà láàyè. Lavender jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ èrùpẹ̀ eléruku Capricorn tàbí láàrin December 23 sí January 19 ó ṣeé ṣe kí experience yìí pò padà ọ̀tún lọ́jọ́ tòní o. Ọjọ́ tòní jọjọ́ tó dára púpọ̀ fún yín láti fi wòye sí kílẹ̀ lè ṣe táyé yín á tún fi yí padà tíṣe yín á tún fi yí padà kẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ẹ lè bẹ̀rẹ̀ nǹkan tuntun ṣùgbọ́n kò dára kẹ́ daṣẹ́ pọ̀ pẹ̀lú yàn rárá. Ẹ má fi inú tán yàn rárá, ẹ má gbára lé yàn rárá o. Ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí kẹ́ sì ṣe nǹkan yín létò ètò kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn pẹ̀lú. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19 ọjọ́ tòní ìfẹ́ máa gbalẹ̀ púpọ̀. Ọjọ́ ìfẹ́ lọ́jọ́ tòní jẹ́ fún yín tó bá ṣe pẹ́ tí máa fólólùfẹ́ yín látẹ̀ńṣọ̀n láti jọ́ mẹ́ta òní dára láti ṣe bẹ́ẹ̀. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ẹ gbọ́dọ̀ fi ọ̀yàyà àti ìfẹ́ hàn sólólùfẹ́ yín. Ẹ má argue pẹ̀lú wọn rárá, ẹ fìfẹ́ hàn sí wọn kẹ́ fún wọn látẹ̀ńṣọ̀n, ẹ free mind yín dáadáa, ẹ wà positive, ẹ má ṣe ohun tó lágbára jẹ̀mí lọ kí ẹ sì fi ìfẹ́ àti ọ̀yàyà hàn sí gbogbo ènìyàn pátá. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 láàárọ̀ sí aago 9 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ mi tí kì í ru Pisces tàbí láàrin February 20 sí March 20 ẹ kíyèsára lọ́jọ́ tòní o. Ọlọ́run ní jẹ́ ká rogun accident lójú ọ̀nà. Ẹ̀yin tẹ́ ń travel ẹ rí dájú pé ẹ ṣe prayer dáadáa ṣáájú kẹ́ tó kù ńlé. Ìrìn àjò ọ̀nà jíjìn kò fi bẹ́ẹ̀ dára lásìkò yìí o. Ẹ rí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe tó bá ṣe kókó kẹ́ lọ kẹ́ ṣe prayer tàbí kẹ́ ṣe wádìí lé lórí. Ẹ má argue pẹ̀lú ẹnikẹ́ni torí argument lè fẹ́ wáyé láàyè iṣẹ́. Bẹ́ẹ̀ sì ni distraction lè pọ̀. Àwọn kan tó lè mú kí iṣẹ́ fẹ́ sun yín lè fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní. Ṣùgbọ́n ẹ pray kẹ́ sì rí dájú pé ẹ wà focus. Ẹ má fàyè gba distraction kẹ́ fẹ̀lẹ̀ ṣe lọ́jọ́ tòní. Kẹ́ wá tún kíyèsára o torí gbogbo àánú kọ́ léèyàn ṣe. Ẹ ṣọ́ àánú ṣe lọ́jọ́ tòní. Ẹ má tàṣejù bo ohunkóhun kí ẹ sì fọgbọ́n àtòyé tọ́lọ́ fún yín mójútó ohunkóhun lénìí dára. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 9 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bọ Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.